Felifeli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. ọpẹ́ ní fọ́lọ́run ọba lánàá, ọba lónìí, ọba lọ́la, ọba tí ó máa bẹ nígbà tí ayé bá ń jáyé. Ọba yìí náà ló máa ṣẹ́kù nígbà tí ò bá sí tó ń jáyé mọ́. Ìwọ tó bá ní kò sí Ọlọ́run, bó ṣe yé ọ ni. Ìwọ tó bá gbà pé Ọlọ́run wà, bó ṣe yé ọ ni. Oníkálukú wa ló ní tó gbàgbọ́, ṣùgbọ́n Ọlọ́run ọba tó ń bẹ ni, tó sì ń ṣẹ̀mí, tó sì dá gbogbo ẹ̀dá pátápátá. Ó dá àwọn kan sínú omi, ó dá àwọn kan sójú òfurufú, ó dá àwọn kan inú yẹ̀pẹ̀ náà ń gbé. Bẹ́ẹ̀ ló dá àwa ènìyàn tá à ń rìn lórí ilẹ̀, tó wá fi àwa ènìyàn tó fi wá jọba lórí gbogbo ohun tó dá pátápátá. Títóbi ni fún Ọlọ́run, ọba tí ò láfiwé, tí ò lẹ́ni tó ń pè kó tó ṣe gbogbo ohun tó bá fẹ́ ṣe. Lẹ́yìn ìgbà tí mo dúpẹ́ fún Ọlọ́run tán, mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò mí, tí ẹ̀ ń gbọ́ ètò yìí káàkiri àgbáyé wípé a kú ọjọ́ méjì, ọjọ́ mẹ́ta. Àánú Ọlọ́run ò ní fi gbogbo wa sílẹ̀, lágbára Ọlọ́run. Ibi tá a ti wá mówó tá a fi ń ra dátà, tá a fi ń tẹ̀lé ìròyìn Felifeli TV náà ò ní tán lọ́wọ́ wa. Mo wá kí olóòtú ètò mi Kẹ́hìndé Àkànní, wọ́n ń tarí mi sátẹ́gùn, mo kí yín o. Orúkọ tèmi náà ni Comry Quadri Ọláwálé, ọmọ yín àbúrò yín náà ni. Mo tún dé lọ́jọ́ ti tòní láti jọ fọ̀rọ̀ jómitóró ọ̀rọ̀ lórí tó ń lọ, lórí ọ̀rọ̀ tó ń lọ. Ọ̀rọ̀ tó ń lọ, ẹ bá wa kíyèsí ẹ̀yin àgbààgbà. Níbo lẹ wà? Ẹ jẹ́ á jọ kíyèsí tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè yìí. Oríṣiríṣi ìròyìn ló ń jáde lójoojúmọ́. Bẹ́ẹ̀ náà ni oríṣiríṣi àríwísí ló ń jáde. Nígbà kété táwọn èèyàn bá ti gbọ́ ìròyìn tán, ìwòye oníkálukú máa ń ṣọ̀tọ̀ọ̀tọ̀. Ìwòye yìí náà lára wa ń kó jọ, táwa náà fi ń bá ẹ̀yin èèyàn sọ̀rọ̀, tíyẹn náà jẹ́ ìwòye tiwa lórí ọ̀rọ̀ tó lọ lórí ìròyìn Felifeli TV. Nàìjíríà, my country. Orílẹ̀-èdè tó kún fún wàrà, tó kún fún oyin. Orílẹ̀-èdè tó kún fún àwọn ọ̀jọ̀gbọ́n. Bẹ́ẹ̀ náà ni orílẹ̀-èdè tó jẹ́ pé àwọn ọmọ orílẹ̀-èdè náà wọ́n ń làmìlaka ní gbogbo ibi tí wọ́n bá dé lágbàáyé. Kí ló wá dé torílẹ̀-èdè yẹn ò ṣe é gbé fún gbogbo wa? Kí ló dé torílẹ̀-èdè yẹn di ìnira fún wa? Kí ló dé tí orílẹ̀-èdè yẹn di ibi tó jẹ́ pé a à fẹ́ dúró sí? Ní kété tá a bá ti bímọ tán báyìí, nìyá rẹ̀ ti máa ń ṣàdúrà fún pé ìwọ náà ó lọ̀lú òyìnbó, ìwọ náà ó lọ̀lú òyìnbó. Kí ló dé tó rí bẹ́ẹ̀? Kí ló dé? Ẹ jẹ́ á wòye sí ọ̀rọ̀ yìí. Nítorí tá a bá rí agboolé kan lónìí, àbí òbí kan tó bá bímọ lónìí, tí pásítọ̀ kan àbí àáfàá kan, àgbáláwo kan bá ríran sí pé ọmọ yìí o, kò lè lọ̀lú òyìnbó o, Nàìjíríà ló máa wà o. Báwo ni ó ṣe rí lára ìyá yẹn? Ìyá yẹn ó gbarata débi wípé yóò ní wọ́n ń ṣépè fọmọ òun. Ẹ gbọ́ ná, ṣé lọ́dọ̀ tiyín ṣépè ni? Ṣépè ni? Nítorí ihun tí ò yé wa ó pọ̀ ju ohun tó yé wa. Èmi á sì máa tẹnu mọ́. Ihun tí ò yé wa ó pọ̀ ju ohun tó yé wa. Wọ́n ní kíní ìkíní rẹ̀ ni olóhùn lóko. Bó o bá lo odò, ibẹ̀ ló bà. Ẹ wo gbogbo àwọn tí wọ́n ń darí wa lónìí, bọ́n ṣe ń sá lókè òkun náà ná ń sá wálé padà. Ẹ rí pé bọ́n ṣe ń sá lókè òkun ná ń sá wálé. Ná wá ń ṣe ààrẹ lé wa lórí, ná wá ń ṣe gómìnà, ná wá ń ṣe house of assembly, ná wá ń ṣe house of rep, ná wá ń ṣe senator. Kí ló fà á tó rí bẹ́ẹ̀? Ṣó yẹ kán lè wálé kán wá máa dupò ààrẹ, àbí ipò gómìnà, àbí ipò house of assembly, àbí ipò senator? Àwa mẹ̀kúnnù á wòye sí ni. Ẹ bá ti lọ bẹ̀ yẹn kò yẹ kó lè sọ pé òun fẹ́ wá bí wá tún dupò mọ́ now. Ṣùgbọ́n á rí tán bá ti lọ, wọ́n wá kówó wá, wọ́n fẹ́ wá fi dupò ńbí. Tó bá jẹ́ pé bí ò dáa ni, wọn ò ní wá páwọn fẹ́ wá dupò. Ó yẹ ká wòye sí nǹkan yẹn. Mo fi sọ wípé òye wa ò tíì kún tó, ìrírí wa ò tíì kún tó, àwa mẹ̀kúnnù ìṣọ̀kan wa ò tíì tó. Àwa mẹ̀kúnnù àwa ni ìṣòro orílẹ̀-èdè. Àwa mẹ̀kúnnù àwa là ń jẹra wa lẹ́sẹ̀, àwa là fóòtọ́. Àwa mẹ̀kúnnù àwa là jẹ́ ọ̀rẹ́ olótìítọ́. Bẹ́ẹ̀ ni,
Mẹ̀kúnnù tó bá ṣe gàdà tó ń sòtítọ́ nínú kó jẹ́ pé mẹ̀kúnnù ẹgbẹ́ rẹ̀ ni ó gbógun tì títí tí ó fi yí òtítọ́ yẹn padà sí irọ́ tóun náà wá darapọ̀ mọ́ àwọn tó ń purọ́. Nígbà tó bá wá darapọ̀ mọ́ wọn tán, àwọn mẹ̀kúnnù náà ni ó tún wá gbógun tì í pé ẹ rí ẹni tó lóun sòótọ́ nìyẹn ó tún ti lọ ń gbowó. Nígbà tó jẹ́ pé a ṣùgbà ẹni tó ń ṣòtítọ́, mẹ̀kúnnù ò ṣùgbà olótìítọ́. Ẹ má jẹ́ á tanra wa jẹ, ẹ má jẹ́ á tanra wa jẹ, a nífẹ̀ẹ́ òótọ́, a ṣùgbà òtítọ́. Mírèkù ni mẹ̀kúnnù ń wá kiri, bíi kí gbogbo owó ayé ó ṣe di ti mẹ̀kúnnù. Oníkálukú ń sáré ọlà kiri, à ń sáré owó, sáré ọlà, n tá ń sá kiri nìyẹn, a sáré òtítọ́, a sá. Ìdí nìyẹn tá a fi ń bára wa nípò tá a wà yìí ní gbogbo ìgbà. Tá a bá sì yí padà, ẹ má jẹ́ á tanra wa jẹ. Bá a fi Ọlọ́run bẹ ànábì, tá a gbé Jésù, tá a gbánábì, tá a ní kán wá darí orílẹ̀-èdè yìí, tá a bá ti dáa, àwọn náà ò lè dáa. Tá a bá ti dáa, àwọn náà ò lè dáa. Lẹ́nu ijọ́ mélòó kan la tún gbọ́ pé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n fẹ́ yá owó $2 billion. Tán bá yá $2 billion yìí, gbogbo owó tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tán ti ń yá látayé ètò ìṣèjọba Ààrẹ Muhammadu Buhari yóò ti máa lé ní 100 trillion naira. 100 trillion naira. Nítorí láyé ètò ìṣèjọba Ọbásanjọ́, Yar'Adua, Jonathan, gbèsè tá a jẹ ó ju $10 trillion. 10 trillion naira ni gbèsè tá a jẹ láyé ètò ìṣèjọba Ọbásanjọ́, Jonathan, Yar'Adua. Ọdún mẹ́rìndínlógún wọn, $10 billion ni gbèsè wa. $10 billion ni gbèsè wa. Now, àwọn ti débẹ̀ báyìí, wọ́n ti yá iye owó tó lé ní $70 billion. Wọ́n ti yá, kí mo sọ, 80, 92, má jẹ́ n ṣe mistake, $92 billion láàrin ètò ìṣèjọba Buhari sí Tinubu. Wọ́n tún fẹ́ yá $2 billion míì, kí ná fẹ́ fi ṣe? Eléyìí tán ti yá tẹ́lẹ̀, kí ná fi ṣe? Nílùú tó ní gold, tó ní uranium, tó ní diamond, tó ní silver, tó ní aquamarine, tó ní iron, tó ní fertile land, tó láwọn igi oríṣiríṣi, tó ní crude oil. Kí ló dé táwọn nǹkan wọ̀nyí ò wúlò fún wa? Kí ló dé tá a fi ń bára wa nípò báyìí ní gbogbo ìgbà tó jẹ́ pé gbogbo ohun táwa ní kò wúlò fún wa? Àfi tá a bá lọ gbà lókè ìta. Ṣé àwọn ará òkè ìta yẹn, ṣé ìfẹ́ wa ni wọ́n ní jù bẹ́ẹ̀ lọ ni tí wọ́n fi ń yá wa ní gbogbo ohun tán ń yá wa yẹn? Àbí wọ́n mú wa sìn? Àbá ti sọra wa sí oko ẹrú? Mo máa ń sọ́ ní gbogbo ìgbà. Nǹkan mẹ́ta nìṣòro ní gbogbo àgbáyé lọ́wọ́lọ́wọ́. Nǹkan àkọ́kọ́ òhun ni western world. Nǹkan ẹlẹ́ẹ̀kejì òhun ni tribalism. Nǹkan ẹlẹ́ẹ̀kẹta òhun ni religion. Western world, wọ́n kó gbogbo Africa sínú. Dubai ò mọ̀ ní góòdì, wọn ò níbi tán ti ń máìnì góòdì o. Bẹ́ẹ̀ni, ṣùgbọ́n Dubai ni ọjà góòdì ti tà jù lágbàáyé, bẹ́ẹ̀ ni wọn ò sì ní góòdì. Báwo ló ṣe rí bẹ́ẹ̀? Sudanese, ìjà ń ṣẹlẹ̀ ní Sudan. Ẹ rí bọ́n ṣe ń para wọn, tápá kan ń para wọn. Dubai, nínú àwọn ìwádìí, Dubai wà nínú àwọn orílẹ̀-èdè tó ń sponsor kápá kan máa jà ní Sudan, káwọn lè máa rí gold wọn exploit. Kí ló dé Africa? Kí ló dé tá a ṣera wa báyìí? Kí ló dé tá a bára wa nípò báyìí? Kí ló dé tí nǹkan wa ò wúlò fún wa láfríkà? 54 countries ní Africa, kò séléyìí tó ṣẹra wọn. Àwọn north yẹn kàn ń try díẹ̀díẹ̀ náà ni, but kò ṣẹra wọn. South Africa náà tán ń pariwo, òun náà ò ṣẹra wọn. Kí ló dé tí Africa fi wá rí bí eléyìí? Kí ló dé?
tá a fi rí bí eléyìí láfíríkà tó jẹ́ pé a nígbàgbọ́ nínú ara wa bẹ́ẹ̀ la nígbàgbọ́ nínú Ọlọ́run. Áfíríkà ni church pọ̀ jù sí, Áfíríkà ni mosque pọ̀ jù sí, Áfíríkà ló onírúurú ẹ̀sìn pọ̀ sí. Bá a ṣe wá ní onírúurú ẹ̀sìn tá a ní mosque tá a ní church, bẹ́ẹ̀ ni ìwà ìbàjẹ́ ń gbilẹ̀ sí lójoojúmọ́, ní crime atrocity lóríṣiríṣi ó ń gbilẹ̀ sí lójoojúmọ́. Kí ló dé tá a fi rí bí eléyìí? Nàìjíríà, my country, láì ní gbára wa lákòókò. Nínú ẹ̀ náà ni ìròyìn jáde pé Ṣèyí Tinubu àwọn kan fọwọ́ sí kó di gómìnà ìpínlẹ̀ Èkó. A sìn ìyá, ìyá ṣe sẹ́nétọ̀, owó ìlú náà fi ń bọ́ ọ. Bàbá náà ṣe sẹ́nétọ̀, owó ìlú náà fi bọ́ ọ. Bàbá ṣe gómìnà, owó ìlú náà fi bọ́ ọ. Nígbà tí bàbá ṣe gómìnà, ìyàwó ṣe first lady, ó ṣe sẹ́nétọ̀, owó ìlú làwọn méjèèjì ná. Báyìí bàbá tún ti bọ́ sípò ààrẹ, ìyàwó ti di first lady again, wọ́n tún ní kọ́mọ wá ṣe gómìnà nípínlẹ̀ Èkó. Ẹ̀yin ará Èkó, ṣé kìí ṣe pé nǹkan ń ṣe yín ṣá? Lóòótọ́ kò sí tó burú ńbẹ̀ tá a bá rí èèyàn gidi láti fẹ́ ṣíwájú wa, ṣùgbọ́n ṣé èèyàn gidi ni bàbá Bọ́lá Tinubu pẹ̀lú pọ́lísì tí wọ́n ń lò lé wa lórí? Kí wá nìdí tọ́mọ ẹ fi máa jẹ́ gómìnà l'Ékòó? Ṣé kò sẹ́ni tó rí ẹ̀ pé mọ́ l'Ékòó ni? Kò sónílàákàyè mọ́ l'Ékòó, kò sẹ́ni tó lè dá orí rò mọ́ l'Ékòó. Àti pé ṣé gbogbo bí nǹkan ṣe rí ní Nàìjíríà àti nípínlẹ̀ Èkó, mẹ̀kúnnù, ṣé mẹ̀kúnnù Èkó ṣé wọ́n ṣẹ́ mẹ̀kúnnù Ondo State? Ṣé mẹ̀kúnnù Ondo State ṣé wọ́n ṣẹ́ t'Ọ̀ṣun State? Ṣé t'Ọ̀ṣun State ṣé wọ́n ṣẹ́ t'Ògùn State? Ṣé t'Ògùn State ṣé wọ́n ṣẹ́ t'Èkìtì State? Ṣé mẹ̀kúnnù ilẹ̀ Yorùbá ṣé wọ́n ṣẹ́ tilẹ̀ Haúsá? Ṣé tilẹ̀ Haúsá ṣẹ́ tilẹ̀ Ìgbò? Ṣé tilẹ̀ Ìgbò ṣẹ́ ti àwọn Middle Belt? Ṣé ti Middle Belt ṣé wọ́n ṣẹ́ ti Fúlàní? Lórí gbogbo àwọn nǹkan wọ̀nyí la rí wípé nǹkan tó ń ṣe mẹ̀kúnnù ó pọ̀ ju bí mẹ̀kúnnù ṣe lóye nǹkan tó ń ṣe wọ́n lọ. Ó pọ̀ jù. Ẹ má wàá jẹ́ ká gbára wa lákòókò, ẹ jẹ́ n lọ síbi tí mo fẹ́ lọ gan nísinsìnyí. Bàbá kan sọ̀rọ̀, wọ́n pabì, wọ́n yabì, wọ́n labì. Àwọn ọmọ Árèwá lọ ni wọ́n. Wọ́n sọ bí nǹkan ṣe rí nínú interview tán ṣe fún wọn. Wọ́n sọ bí nǹkan ṣe rí lórílẹ̀-èdè Nàìjíríà. Ṣé irọ́ ná pa ni àbóòtọ́ ni? Ẹ jẹ́ á gbọ́ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, ẹ jẹ́ á gbọ́ ohun tán wí. Is he above to arrest? The arrest Nnamdi Kanu up to now is in detention. They support to arrest Sunday ago because he carry letter, go to England, and he come back and he's working freely and he was not arrested. Let us not be sentimental, please. This Nigeria is not for Northerners, it's not for Igbo, it's not for Yoruba, it's not for Fulani, it's not for Orobo, it's Nigeria. We have to stand that. Where are you? Nigeria. And what are you? Nigeria. So we have to fight. If you are Mr. F commit offense, let him judge as Mr. B. But not one Mr. F committed, he will not. If IG want to do his job, actually, they should arrest Sunday Agbo also. Because for him carrying that letter, it's also a terrorist and it's also a felony. It's against the rule of the country, of any other country, for somebody to look that up of a thing that is causing problem. And they know him as a terrorist. Why don't you be arrested and he's working freely? So if they cannot arrest him, then also they should release Nnamdi Kanu, please. Because I don't see a reason why holding him while this person is working freely and doing all activities he feel to do. The last time when he come, the local secretary in Oyo State, the secretary in Monia that they need Odudua, they even declare president, one female, Abiola. Where is she? Where did he arrest? And where do they prosecute her? Which court does he go? Which prison are they? The country. Bá mi pọ́ọ̀sì ẹbí tó dé yẹn. Ẹ̀hẹ́n náà. Ṣé ẹ rí tí bàbá yìí sọ? Ó sọ̀rọ̀ nípa Sunday Igboho. Ó sọ̀rọ̀ nípa Nnamdi Kanu. Ó sọ̀rọ̀ nípa Onítìrí Abíọ́lá. Ẹ jẹ́ á yànnàná mẹ́tẹ̀ẹ̀ta.
Àkọ́kọ́ náà, ṣé ẹ rí àbòsí ò dáa. Àbòsí ṣíṣe òun ló sì fà á tá a fi bára wa níbi tá a bára wa yìí. Àkọ́kọ́ náà, Sunday Igboho kò dàlúrú, bẹ́ẹ̀ ni kò gbébọn sókè kó pààyàn, kò sì rán àwọn èèyàn wípé kán lọ máa dàlúrú àbí kán máa pààyàn ní gbogbo ìgbà tí Sunday Igboho fi ṣe rally. Àkọ́kọ́ nìyẹn. Nnamdi Kanu, nígbà tá a ṣe EndSARS protest, Nnamdi Kanu order àwọn ọmọ ẹ̀ kán ba nǹkan jẹ́ ní Lagos, burn Lagos down, bẹ́ẹ̀ ni, pé kán burn ẹ̀ down, kán ba dúkìá ìjọba jẹ́, kán ṣe gbogbo ẹ̀ ní during the EndSARS protest. Ní ìlú wọn, wọ́n gbé Sit at Home dìde tí wọ́n ń pa àwọn èèyàn lóríṣiríṣi. Tẹ́ ẹ̀ bá gbàgbé, ó yẹ kí n lo fọ́tò arábìnrin àti arákùnrin yẹn, sójà kan tí wọ́n fẹ́ ṣe wedding, ọkọ àti ìyàwó ẹ̀, àwọn méjèèjì sójà ni wọ́n. Ẹ̀yin tẹ́ bá gbọ́ ètò ẹ̀ ti rántí, sójà ni wọ́n. Táwọn IPOB àbáwọn terrorist ńbẹ̀ tí wọ́n mú arábìnrin àti arákùnrin yẹn. Ojú ara arábìnrin yẹn láì tíì kú, tí wọ́n ti so lápá so lẹ́sẹ̀, ojú ara arábìnrin yẹn lójú ara ọmọbìnrin, wọ́n sì ń gé, wọ́n sì ń gé. Ìpakúpa náà pa sójà yẹn àti ọkọ ẹ̀, táwọn méjèèjì jọ jẹ́ sójà, tí wọ́n fẹ́ wá ṣe wedding nílùú wọn. Nítorí kíni? Wọ́n nítorí pé wọ́n wọṣọ army, àwọn ò fẹ́ rí Nigeria army, àwọn ò fẹ́ rí gbogbo nǹkan tó jọ mọ́ Nàìjíríà nílùú àwọn. Wọ́n sì wá ń pa àwọn èèyàn wọn nípakúpa. Nígbà náà lọ́hùn, Igboho ò ṣe gbogbo irú wọ̀nyẹn. Ṣùgbọ́n ní aspect kan, pé Igboho kọ lẹ́tà lọ sí United Kingdom. Lóòótọ́, èmi ò mọ ohun tó wà nínú lẹ́tà yẹn. Ṣùgbọ́n kíkọ lẹ́tà lọ sí United Kingdom kì í ṣe òun ló máa ń solve problem wa, nítorí United Kingdom pẹ̀lú ara problem tá a ní tí wọn. Ẹ má bínú ẹ̀yin aráalé. Bí mo ṣe ń bá ọ̀rọ̀ mi lọ, United Kingdom wọ́n pẹ̀lú ìṣòro tá a ní tí wọn ò sì fẹ́ ká bọ́ ńbẹ̀. Àti pé kò sí nínú òfin wọn wípé orílẹ̀-èdè tán bá ti fún lómìnira, wọ́n tún láṣẹ lórí orílẹ̀-èdè yẹn láti wá control wọn. Rárá, bẹ́ẹ̀ náà ni kò sí nínú òfin orílẹ̀-èdè àgbáyé. Tó bá yẹ pé ó wà nínú òfin orílẹ̀-èdè àgbáyé ni, irú tó ń ṣẹlẹ̀ ní Israel, Palestine, ó yẹ kán lè lágbára lórí ẹ̀. Irú tó ń ṣẹlẹ̀ ní Russia, Ukraine, ó yẹ kán lè lágbára lórí ẹ̀. Ṣùgbọ́n ìjẹgàba làwọn orílẹ̀-èdè bíi Amẹ́ríkà máa ń lò lórí àwọn orílẹ̀-èdè tí ò tó wọn. Kí ná dẹ̀ fi ń jẹ gàba yẹn? Òun ni nuclear weapon tí wọ́n ní dání. Bẹ́ẹ̀ ni, kí ló dé tí Amẹ́ríkà ò lọ yájú sí Russia? Kí ló dé tí United Kingdom ò lọ yájú sí Russia? Kí ló dé tí wọn ò lọ yájú sí China? Kí ló dé tí wọn ò lọ yájú sí North Korea? Wọn ò lè yájú sí wọn. Kí ló dé tí Israel fi wá máa yájú sí Iran lọ́wọ́ yìí? Wọn ò lè yájú sí wọn nítorí pé n tán jọ ní tó wà lọ́wọ́ ara wọn. Now, bá ní a lọ bá United Kingdom kó dá sọ̀rọ̀ Nàìjíríà fún kíni? Ibi tèmi ò fara mọ́ nìyẹn. Ó tọ̀rọ̀ ní ká má sọ, ìmọ̀ tó wà nínú lẹ́tà, ibi tèmi ò fara mọ́ tèmi nìyẹn. Bọ̀ pé Sunday Igboho commit atrocity ní Nàìjíríà, kò commit atrocity kankan. Náà táwọn onítìrí tí bàbá yìí wá sọ, táwọn onítìrí ní tó wà glaring ni. Treason and felony ní tán ṣe yẹn, treason and felony. Àwọn apá kan náà mú tí Igboho ṣe, wọ́n fẹ́ mú mọ́ treason and felony nítorí wọ́n gbé wá wípé àwọn ọmọ tó raise flag Russia, tá bá gbàgbé àwọn ọmọ kékeré tán raise flag Russia àti ẹni tó lọ fún United Nations ní United Kingdom níwèé pé the same crime làwọn méjèèjì jọ wà. Òun invite ìjọba kan láti wá gbàjọba ìlú yín pẹ̀lú pé fún wọn lẹ́tà. Àwọn kan invite ìjọba kan, wọ́n gbé flag wọn dání láti wá gbàjọba ìlú wọn.
àwọn kan pùtẹ̀ bẹ́ẹ̀, ìwòye oníkálukú lórí ẹ̀. Torí gbogbo ìlú ló ní diplomatic tí wọ́n ń lò. À ń pe kinní kan ní foreign relation. Ó ní bí àwọn ìlú ṣe máa ń relate mọ́ra wọn. Ó ní bọ́n ṣe máa ń relate. Èmi believe pé tán bá gbérú flag yẹn l'Amẹ́ríkà, táwọn aráàlú Amẹ́ríkà tán gbérú flag Russia pé kán máa bọ̀ l'Amẹ́ríkà, èmi believe pé Amẹ́ríkà wọ́n máa wádìí ẹ̀ dáadáa. Bẹ́ẹ̀ náà mo sì believe pé táwọn aráàlú kan bá lọ fún Russia ní lẹ́tà torí tó ń ṣẹlẹ̀ l'Amẹ́ríkà, mo believe pé Amẹ́ríkà ò ní take it easy pẹ̀lú ẹni bẹ́ẹ̀. Ṣé get? So láàrin yẹn, ìyá Onítìrí n táwọn ṣe ó yàtọ̀ sí nǹkan tí Ìgbòho ṣe. N tí Ìgbòho ń ṣe ó yàtọ̀ sí nǹkan tí Nnamdi Kanu ń ṣe. Àbòsí ò dáa. Ẹ bá mi tẹ̀síwájú lórí ọ̀rọ̀ bàbá yẹn. Odudua, giving the clear president, one female, Abiola, where is she? Where did he arrest? And where do they prosecute her? Which court does he go? Which prison are they? Which are they in DSS in Oyo? Or where are they up to now? Nobody know. And they were arrested. So, as they arrested, what are the distances? Where are they? Simple. We could not be able to get them, and that thing is paining me to do. And if we want to do justice, President should order arrest of Sunday Agbo. That's all. That is my take. What is the conclusion about the issue of the Minister of Power Supply? Yesterday, when I went for a program in Liberty TV and the radio station, I directly, strictly say, President doesn't remove a minister who doesn't work. He just only chase people whom work and they no work. We know those people whom he chase, they are right, they doesn't work. But if Hadiza Bala Usuma, she is specific on her duty, on her work, she must have put that power. Since he's supposed to be on the first of the list to go away, not this thing. Since he come all the time, we have a collapse of power. It's specifically on the north. It's like the minister is targeting the north. That is my take. And he said the power of Zangero in Ikanji, all is a lie. Terrorists did not touch all those things. What is the work of our security? That is why we have soldiers. That is why we have police. That's why we have DSS. That is why we have civil defense. What is their work? Civil defense is to protect government properties. So why don't they protect that property? It's telling a story. It's just a story. Look at the shameful something from our northerners. We have only 3 substations. One in Kaduna, that is in Mondo, one in Kano, and one in Plateau. So you see the distance. It is only 3 substations. And that substation did not indicate Muslim or Christian. So our Christian brothers in the north, we have to form a unique understanding. All of us, we are all from the north. As they take the light, does they put a Christian light or do they put Muslim light? Our imam and pastor should come out and tell us that we should focus on one. We are all northerners. As Plateau don't have road, from Akonga to Plateau there is no road. After Bauchi, after Gombe, we have Christian all there. Taraba, Adama, we have Christian. Does they have a road? They don't have a road. From Zaria to Kaduna, do they have road? No road. From here, you go Niger, Jaba, after Oyo, you enter Lagos, no road. From here, when you are going, say from Makwadi, you want to see Kalba, you will see hell. If you go one place they call Bakwara, that place there is a 2 diversion. You have to enter into community, not even the road. Are they not Nigerian? So gentlemen, we are all Nigerians. Forget about where you come from, or you are this, all what we are after. We need a good road, motorable road. Though the president say he have given a road from a contract from Badagry to Sokoto, which company they give the contract? Which are the company? Because that water that he give, that water that he give, road for 8 years, it will can't work. You carry 15 trillion, give one company. What the company that they are, even don't know them. Now they have revoked the contract from Kaduna to Abuja from Julius Berger. Okay, which company they give that contract? Is it the same company is going to give that Lebanese man? Because that Lebanese is almost an associate to president. We know him very well now. That is the one doing all Lagos project. There's no way you'll carry the whole contract, give to one company because of interest, Mr. President.
Give us a company that can make a road for in the north. Forget about that road on the sea. Even I see them having a meeting. They don't even pay compensation to those people. The compensation they want to pay them to make that road. It is okay for us to have the whole motorable road in Nigeria. Why are we eager for that road? And what is our interest on that road? Why? Because simply president have interest on that road. That is all. Or any road we want to start is from Lagos. That one from Lagos to Kalba, Badagiri to Sokoto. So now the next one that they want to do, Lagos to Maiduguri. All road will start from Lagos, not from any other state. Mr. President, this thing that you are going, it is very good. It's good. It's a democrat. We have right to express ourselves and we have right to talk. We have right to present ourselves. But 20 to 27, it will speak, sir. Anyone who is confused will say you're coming back now. Dr. Gauss, what is the solution about? Our solution is to stay aside and all of us will group ourselves. We are Nigerians. Let us understand that we are coming to bring a party that can flog this party come out. It's not working for us. Masses are suffering. They cannot feed 1 square meal. One square meal. Then you tell me, say, I'm coming back to the party. Because the person he brought as a central bank, that Cardoso, this is the MD who liquidated the whole bank. He collapsed the whole bank. And you carry him, put him, say he's the MD. What does he know about the bank? Somebody who killed a bank. The bank is off completely. They condemn the bank. There's nothing there. If you then you carry him. Since he come as a CBN, do we see result? When he come, $1 is 620 naira. What is the dollar today? 1,607.78. Is there any economy? And every day, Cardoso and the finance minister, they don't know anything. What is the last previous office that they hold? You must have a CB, MD of a bank, and that bank stand for himself. Not to finish the bank and then you come back again. Even our Senate man is just follow. They are just why they raised that observation that time? A senator raised observation. I don't want to mention the Senate, but he raised observation. Ask him a question. You liquidated the bank and you want to be a CBN? How? But because he was a commissioner during the president while he was a governor, anywhere money is coming, he carries his former commissioner and put them there. They are all Yorubas. No Hausa, no Igbo, no Shakiri, no Orobo, no Fulani, only Yoruba. Anywhere money is coming. Is that how they do the government? During Buhari, Onyefere was a CBN. But now, just check anywhere. FRS or anywhere. Even Port Authority, this in Namasa, anywhere. They don't do something like that. They don't do something like that, Mr. President. If you carry everybody along, you are for Nigeria, you are not for one group. And you are not for Lagos alone, Lagos boy. All those ones, some states have 4 ministers. Ogum, they have 4 ministers in Oshu. And most of those ones, they are Lagos based. They are not even based in the state where they come. They cannot bring a councillor, but they are minister. So Cardoso doesn't perform anything, Mr. President. He's the one killing our economy. He liquidated a bank. We are not expecting results from him. What you are expecting, 2027, inshallah, we go flog them out. Ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn ẹ̀yin aráalé. Bàbá yìí sọ̀rọ̀ ó pàbí ó yá bí ó làbí. Ṣé ẹ ti rí nǹkan tẹ́mi kàn fẹ́ fàyọ ńbẹ̀ ni pé gbogbo wa náà sẹ́ àtàwùsá àti Ìgbò àti Yorùbá àti Fúlàní àti Middle Belt alábòsí ṣe ni wá. Kí ni ìdí tí mo fi sọ bẹ́ẹ̀? Ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé nígbà ayé ètò ìṣèjọba Buhari, gbogbo àwọn tí Buhari yàn sípò 85% wọn Haúsá Fúlàní làwọn náà. 85% wọn Haúsá Fúlàní. Now, ẹ rí i pé inú ẹgbẹ́ kan náà ni Buhari àti Tinubu wà. Bàbá Tinubu sì sọ wípé bàtà tí Buhari bọ́ sílẹ̀ làwọn máa kẹsẹ̀ bọ̀. Nígbà tí Tinubu débẹ̀, 85% àwọn tóun náà yàn sípò Yorùbá ni wọ́n. Ẹ má jà ṣàbòsí. Bẹ́ẹ̀ ni, 85% àwọn tóun náà yàn sípò. Ṣé bí ká bẹ̀rẹ̀ ní tológun? Ẹ lọ wo gbogbo àwọn ológun wa pátá. Ṣé wọn ṣe Yorùbá ni? Àwọn mínísítírì kọ̀ọ̀kan tán yàn káàkiri ṣé wọn ṣe Yorùbá ni? Yorùbá ni wọ́n. Ẹ má jà ṣàbòsí nípa yẹn. Pẹ̀lú nǹkan tí bàbá yìí sọ, èmi ò faramọ́ sáìdì yẹn. Tẹ́ bá wá sọ̀rọ̀ nípa pé wọ́n ń ṣe ọ̀nà lóòótọ́, bàbá yìí ò parọ́.
gbogbo àwọn ìlú tó dárúkọ yẹn lọ́nà ibẹ̀ ò dáa. Nílẹ̀ Yorùbá wa náà wà ní ibo lọ́nà ibẹ̀ dáa. Ẹlẹ́ẹ̀ ń la ọ̀nà láti Èkó lọ Calabar, ọ̀nà Ìbàdàn wọ Ifẹ̀ wọ Oǹdó kò dáa. Ẹlẹ́ẹ̀ ń la ọ̀nà láti Èkó lọ Calabar, ọ̀nà Èkìtì wọ Oǹdó wọ Kwara kò dáa. Ẹlẹ́ẹ̀ ń la ọ̀nà láti Èkó lọ Calabar, Lagos to Ìbàdàn expressway kò yanjú. Ẹlẹ́ẹ̀ ń la ọ̀nà láti Èkó lọ Calabar, ọ̀nà Ọ̀ṣun wọ Kwara wọ Ọ̀yọ́ kò yanjú. Kí ló dé tó fi rí bẹ́ẹ̀? Ọdún méjì yín ti ń pé báyìí tẹ́ ẹ lórí ipò. After 2 years tó kù campaign lẹ́fẹ̀ẹ́ máa fi ṣe, ìmúrasílẹ̀ fún ètò ìdìbò lẹ́fẹ̀ẹ́ máa fi ṣe. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Gbogbo owó tẹ́ wá ń yá kí lẹ fi ń ṣe fáwọn aráalé fáwọn aráàlú? Kí lẹ fi ń ṣe? Kí làbọ̀ owó tẹ̀ ń yá? Kí làbọ̀? Ọ̀rọ̀ ni bàbá yẹn sọ sílẹ̀ o, ṣùgbọ́n àwọn eléyìí tó ṣe tó fẹ́ fara pẹ́ ọ̀rọ̀ ẹ̀tanú ńbẹ̀ la yànnàná yẹn. Ẹ má jẹ́ á gọ sẹ́yìn kákan. Ẹ jẹ́ gbogbo wa jọ sòótọ́, àti-Haúsá àti Íbò àti Yorùbá àti Fúlàní àti Middle Belt àti Niger Delta. Ẹ jẹ́ á jọ sòótọ́. Ẹ jẹ́ á jọ sòótọ́. Sísòótọ́ tá a bá sòótọ́, òun ló máa mú nǹkan tẹ̀síwájú. Ní ẹnu ọjọ́ mẹ́ta tá a ṣètò ìdìbò tán l'Óǹdó, wọ́n invite gómìnà ìpínlẹ̀ Oǹdó tá a dìbò yàn sí Channel TV. Gómìnà sọ wípé ẹgbẹ́ òṣèlú àwọn ò ná owó, wọn ò ràbò lọ́wọ́ ẹnìkankan, pé wọn ò fáwọn ẹnìkankan lówó fi dìbò lórí TV. Kí gómìnà máa pa adúrú irọ́ yẹn, a sì ní kó wá sílùú, ó sì ń pa adúrú irọ́ yẹn. Ìyẹn Lucky Ayédàtiwà. Ó pa irọ́ yẹn ó pọ̀ jù. Ó pa irọ́ yẹn ó pọ̀. Bẹ́ẹ̀ náà wá ní alukoro wọn nínú ẹgbẹ́ òṣèlú APC, òun náà wá sórí rédíò kan lánàá nípínlẹ̀ Oǹdó yìí náà. Lòun náà máa ń parọ́ lórí rédíò pé ẹni tó bá sọ pé àwọn gbowó kó mẹ́rin, àwọn fowó dìbò kó mẹ́rin wá. Nígbà t'Ọlọ́run ó mú àwọn aráalé kan pé wọlé ni. Ààrẹ tó sọ fún wípé ṣó lè fògùn búra tó bá gbé ògùn lẹ̀, pé ṣó lè fi búra pé APC ò náwó. Ó ní tí APC bá náwó ní gómìnà ò mọ̀ sí, ó ní kì í ṣe gómìnà ló ní kán náwó. Ní tó jẹ́ pé ní wọ́ọ̀dì kan lásán, owó tó gbé wá bẹ̀ ò less than 4 million ní wọ́ọ̀dì kan. Kò less than 4 million ní owó APC táwọn èèyàn sì ń ràbò 10,000 táwọn èèyàn ń ta ìbò, gómìnà sì jáde. Kinní kan Báyọ̀ Ọ̀táníkà, alukoro ẹgbẹ́ wọn tó ń sọ fẹ̀tẹ̀fẹ̀tẹ̀ lánàá lórí rédíò. Ẹ̀yin APC, mo gbèdì fún yín o, mo gbèdì fún yín. Ọlọ́run jogún irọ́ yẹn fún yín. Irọ́ ojúkorojú, Ọlọ́run jogún ẹ̀ fún yín. Ẹ̀ ń gbìyànjú. Ọlọ́run á máa ṣagbára rọ́ yín dọ̀tun o. Ṣùgbọ́n mo mọ̀ pé ọ̀rọ̀ máa yá aráàlú dandan níjọ́ kan. Ọ̀rọ̀ ó yé gbogbo wa. Pásọ tá a fi nàyálé ni ó ń bẹ lájà fún ìyàwó. Ibo ní iye ọdún tí PDP lò? PDP ọ̀hún dà báyìí. Wọ́n ti dákú rẹ̀ tẹ̀. Ẹ má wọ̀rí. Àsìkò náà ń bọ̀ lólúwa wí. Ẹgbẹ́ tí ó liberate Nàìjíríà yìí la gbé dìde. Ẹgbẹ́ tó máa liberate country, tí ó fún oníkálukú lẹ́tọ̀ọ́ ẹ̀. Oníkálukú bá tiẹ̀ wá tún fẹ́ padà pín
lọ́jọ́ iwájú, ṣùgbọ́n yóò kọ́kọ́ fún oníkálukú lẹ́tọ̀ọ́ ẹ̀. Tá a ṣètò ìṣèjọba tó jíire, ó ń bọ̀ very soon ní country tí ò pẹ́ mọ́. A ní rí jù báyìí lọ lórí ètò tòní. Kì í dùn kó pọ̀, ṣókí báyìí náà ni ọbẹ̀ oge. Ọ̀pọ̀ ọ̀rọ̀ ò kágbọ̀n bá ṣe máa ń sọ, bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀ wọ́búwọ́bú kọ̀ sí lẹ́yìn, bí ò jù báyìí lọ kó ti lè gbẹ́ran mú. Mo lérò pé a ti rí ọ̀rọ̀ kan tàbí kejì dìmú lórí ètò lónìí, torí á sòótọ́, á sọ, bó ti wulẹ̀ kó kéré mọ́, á sọ. Yóò dára fún wa o. Mímọ yín àbúrò yín náà ni Quadri Ọláwálé ló tún ń dágbére. Ẹ tún pàdé mi lórí ọ̀rọ̀ tó ń lọ. Ẹ bá wa kíyèsí ẹ̀yin àgbààgbà. Yóò dára fún wa o. Ẹ ṣeun púpọ̀, ó dàbọ̀.